Àkókò tó, jẹ́wọ́ agbára rẹ. Jésù àkókò tó, jẹ́wọ́ agbára rẹ. Olúwa àkókò tó, bàbá, jẹ́wọ́ agbára rẹ. Jésù àkókò tó, jẹ́wọ́ agbára rẹ o. Olúwa àkókò tó, jẹ́wọ́ agbára rẹ bàbá. Jésù àkókò tó, jẹ́wọ́ agbára rẹ. Ẹ lè ṣe o, agbára yín ká. Ẹ lè ṣe o bàbá, lágbára gíga 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 gíga. Agbára rẹ ká o. Bàbá mi tó ń ṣiṣẹ́ ìyanu, agbára rẹ ká. Ẹ lè ṣe o, agbára yín ká o. Ẹ lè ṣe o, agbára yín ká. Bàbá mi tó ń ṣiṣẹ́ ìyanu, agbára rẹ ká o. Mo r'Olúwa, mo r'Olúwa, mo r'Olúwa, mo r'Olúwa. Ó ń gbé níbi gíga, igun wa rẹ̀ kún tẹ́ḿpìlì. Ó ń gbé níbi gíga, alágbára gíga 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 gíga. Igun wa rẹ̀ kún tẹ́ḿpìlì. Àwọn áńgẹ́lì ń ké mímọ́, àwọn áńgẹ́lì ń ké mímọ́, àwọn áńgẹ́lì ń ké mímọ́ l'Olúwa. Mo r'Olúwa, mo r'Olúwa. Ó ń gbé níbi gíga, igun wa rẹ̀ kún tẹ́ḿpìlì. Ó ń gbé níbi gíga, alágbára gíga gíga gíga. Mozederiana zakaya kadotindariama. Motolina zoriana sikadiaraba shandaba. Letadiara zakayama korebeke shendaba. Ó ń gbé níbi gíga, igun wa rẹ̀ kún tẹ́ḿpìlì. Ó ń gbé níbi gíga, igun wa rẹ̀ kún tẹ́ḿpìlì. Àwọn áńgẹ́lì ń ké mímọ́, àwọn áńgẹ́lì ń ké mímọ́, àwọn áńgẹ́lì ń ké mímọ́ l'Olúwa. I see the Lord, I see the Lord, I see the Lord, I see the Lord. His eye and lifted up, and his train filled the temple. His eye and lifted up, and his train filled the temple. The angels cry holy, the angels cry holy, the angels cry holy is the Lord. Rebrado seteria da zakaya mamunde kadaba. Intolina zoriana zakaya garida ruama kazakaba. Mitalia nori azamayawa. Wayarutilina ruwa yakazaria. Rebrando sende kaya maludeda. Embo sende kariando liama. Worthy, worthy, you are worthy. King of kings, Lord of lords. You are worthy, Baba me. Worthy, Lord. You are worthy. King of kings and Lord of lords, I worship you. All the glory must be to the Lord. For he is worthy of a praise.
No man on earth should give glory to himself. All the glory must be. All the glory must be. All the glory must be to the Lord. All the glory must be to the Lord. For he is worthy of our praise. No man on earth should give glory to himself. All the glory must be. All the glory must be. All the glory must be to the Lord. Ewa kalojuba re. Ewa kalojuba re. Ewa kalojuba. Kristi Olúwa. Oh, come, let us adore him. Oh, come, let us adore him. Oh, come, let us adore in Christ the Lord. Rebrada shanda karianda ramaka shanda. Embo sotoriada zikaya makaraba shaida. Lebro moko remenge shende kakatre moko remenge shanda. Embo momo sitaraba shanda rabashenda ba. Thank you, Father. Thank you, Jesus. Thank you, King of Kings. Thank you, Lord of Lords. Thank you, I am that I am. The one who is the one is what the one is to come. We bless your name. We bless your name. We bless your name. We give you praise. We give you honor. There is no one like you, Daddy me. Kò sẹ́ni tá lè fi ọwé o bàbá mi o. Alágbára gíga 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 gíga. Ẹlẹ́rù níyìn o. Ọlọ́run àgbáńlá ayé. Ọba àwọn bá, Olúwa àwọn olúwa, mo ṣèbà rẹ, mo júbà rẹ, mo fọlá fún ọ, mo fògo fún ọ, mo fi gbogbo ìyìn fún ọ. Ẹ̀yin lọ́pẹ́ yẹ, ẹ̀yin nìyìn yẹ, ẹ̀yin lógo yẹ fún. Bàbá mímọ́ olóore, ológo ní dídán, ẹlẹ́rù níyìn, apá ńlá tó sòlé ayéró, alápá kábíkábí, ògbìjà kẹrù òbò níjà, ájúbà rẹ o, màzétérínà rábà, wàyàkárù àndálẹ̀, wàsùtàríà mágédà zòdè, ẹ̀dẹ̀mẹ́ta màdìmádì màzìmá, wàtìlínà ruazí kàyàgà, wàtúnlínà bùkà zàndìkà, ìprímùzù dìkàríà. Thank you, Daddy. Thank you, Daddy. Ẹ mà ṣe o. Ẹ mà ṣeun o, ẹ mà ṣe o, alágbára ẹ mà ṣe o, ọba àwọn ọba ẹ mà ṣe o, ológo ní dídá ẹ mà ṣe o, ọlọ́run àgbáyé ẹ mà ṣe o, olúwa mo yìn ọ́ o, mo gbé ọ̀gá, mo gbé ọ̀gá, ọba tí ògo rẹ̀ làbú ayé já. Ọlọ́run mi, ọlọ́run mi, ọlọ́run mi, ìwọ nìyìn yẹ. Ọlọ́run mi, ọlọ́run mi, ọlọ́run mi, ìwọ nìyìn yẹ. Aládé iná ẹlẹ́wù ògo, ọba tí ògo rẹ̀ làbú ayé já. Ọlọ́run mi, ìwọ nìyìn yẹ. Mo pàtẹ ẹ̀yìn f'Olódùmarè bàbá wa tó láyé. Bàbá mi ẹrù jẹjẹ òkè bárámù 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 bárámù. Olúwa ọba kọ̀mọ́sẹ̀bàjẹ́, ọlọ́run ìyanu, mo tẹríba mọba búbú kí n tó làákan má bàbá. Ọlọ́run àìkú, mo ṣe kábíyèsí Èdùmàrè. Bàbá mímọ́, ọmọ mímọ́, ẹ̀mí mímọ́, bàbá àgbà. Bàbá mímọ́, ọlọ́run àgbáyé, aṣíwájú ogun, alọ̀dẹ̀dẹ̀ ọ̀rọ̀, afúnimásìrègùn, aláàfin àjọbọ, onítẹ̀ àánú, oníbùgbé ògo, alágbádá iná, aláwọ̀tẹ́lẹ̀ oòrùn, ẹni àwòrí tí ń wò wá, olórí aríran, ọ̀gbágbántirigbá, ọ̀gbàgbàntirigbà, ọ̀gbàgbà tí ń gbẹ lẹ́sẹ̀, ọba aláyé lọ́run, ọba lókè nílẹ̀, ọba mànàmọ́ní, ọba mònímọ̀lá, awọ̀túnwò,
ó ń bẹ lọ́tún awòsìwò ó wà lósì àwo wájú ó lọ níwájú rere bí ogun ọba tẹrẹrẹ káyé ọ̀kun dẹ̀dẹ̀ tẹrùtẹrù darídarí ayé olùdarí ọ̀run onìkàngbéra ẹnìjà ó pàṣẹ fọ́jọ́ ọjọ́ ń yí bí ọwọ́ agogo ó sọ̀run rọ̀ dẹ̀dẹ̀ ó so ilé ayé ò jábọ́ ó so sánmọ̀ ò fàya ọba tó tẹ̀lẹ̀ ẹlẹ̀ bí ẹni ń tẹ́ni ọba tó ṣe gégélé gbòdògbò ògèlè tí ẹrù tí káráyé láyà bí òkè ńlá ọba tí kú ò lè pa ẹni àìsàn ò lè kọlù alágbádá ogun ó ṣàkóso ọ̀run ó lógun oṣópa ó lógun èṣùbọ̀lẹ̀ ayé gbórúkọ rẹ̀ ayé pa lọ́lọ́ ọ̀run gbóhùn rẹ̀ ọ̀run gbọ́ jìnnìjìnnì olókìkí ògo gbogbo ara tó ń tẹ̀rù ọlọ́run o ìyanu òkè asọgbà ìràwọ̀jọ́ dùgbẹ̀dùgbẹ̀ adánimọ̀gbàgbé alálẹ̀dẹ̀ ọ̀run afẹ̀rẹ̀lẹ̀jọyè adẹ́dá ìṣẹ̀dá aṣòro ojúwe níbo ló ti wá níbo ló ti bẹ̀rẹ̀ níbo ni ó parí ẹ̀ sí ta ni lè sọ báwo ló ti rí gan-an kí la lè fi ṣàkàwé sórí birikiti ni àbó fẹ́ bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ àbórí bí òṣùpá bóyá bí oòrùn ló ṣe rí lálẹ̀dẹ̀ ọ̀run tá ń jẹ́ gbéná wojú bàbá ọba gbanigbani ọba gbààyàn ọ̀gbágbá olùgbàlà tí í gbẹ̀dá ọba afúnni má bèrè nǹkan kan pátápátá parí ọlápò ọba tí ò lẹ́gbẹ́ amòye àgbà tó finú sánmọ̀ ṣebùgbé ọlọ́gbọ́n ọba tó kan sánmọ̀ láàfin tó fàyè sàpótí ìtìsẹ̀ ọba tí ibò ń ròyìn rẹ̀ fáráyé tí wọ́n ní Chineke onye nsapụta nàbíà ọba tí haúsá ń ròyìn rẹ̀ fáráyé tí wọ́n ní megrima memuki mekauna mechetum sẹ́ríkì sarakuna sẹ́ríkì gíjì sẹ́ríkì dúkà ní ńlá lọ́ba tó ju gbogbo aráyé lọ bàbá mi ọ̀gbágbántirigbá tí ń gbára àdúgbò láyé ọba mànàmò ní ọba lèwí lè ṣe ọba fíofíó tí ò lákàwé ọba gíga tí ò nípẹ̀kun ọba káyé kọrùn bí alagbalúgbú omi òkè gajòkè bàbá àgbàlagbà ọba adùn bá rìn adùn bá gbé adùn bá jẹ adùn bá mu ọba adùn sì jóyin lọ ọba rẹ̀ dòdòdò adùn dòdò jóyin ìgàn olórúkọ gbìrìrì bí àrá olórúkọ kàù bí ìbọn ọba wọlé paná oṣórẹ awọdẹdẹ sọmọ àjẹdòfo ẹẹmẹni àgbà tí mò ń wí ọba alágbádá iná ọba oníkùn funfun bàbá ti yọ lókèrè ẹ ti mẹni àgbà tí mò ń wí ìṣànà ń ṣẹyọ níwájú bàbá mi ọba akọni ńlá ojú ogun ẹrù jẹjẹ bàbá ọmọ òrukàn ìgbà kan ọba Mósè sọ̀rọ̀ lórí òkè nínú ìró iná ńlá ọba olóhùn àrà tí ń ṣe ní ọ̀run máwúrú ẹ̀ẹ̀mẹ́ni àgbà ọ̀hún tọ́ba Jésù sọ̀rọ̀ ń Gẹ́símánì ń jọ́sí ọba olóhùn akuriri bí àrá àròdá òjò ńlá jagun mọ́lú òun jọba níbùdó àwa bàbá mi lọ́ba àṣeyòwù má ṣe bàjẹ́ òun rìn lórí afẹ́fẹ́ lásán bó bá fẹ́ rìn lórí òkun ọba arìndò láì farakanmi ìjòyè àgbà arìngbómi òkun jìgìjìgì ọba amòkúnmọ̀sá mọ̀nàmọ́ni ọba tó mọ̀ wá ọmọ nínú mímọ́ ọmọ inú àṣebi ọmọ ẹni ayé burú fún ọmọ ẹni tí ń láyìn bàbá mi Èdùmàrè ọba ìjìnlẹ̀ ọlọ́run tó ń jagun láì lódà ògo ni forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láì lódà ògo ni forúkọ rẹ̀ no wonder táyé fi ń bẹ̀rù rẹ̀ o bàbá no wonder táyé fi ń bẹ̀rù rẹ̀ o bàbá ẹ tóbi ẹ ga jù ayé lọ ẹ tóbi ẹ ga jù ènìyàn lọ no wonder táyé fi ń bẹ̀rù rẹ̀ o bàbá no wonder táyé fi ń bẹ̀rù rẹ̀ o bàbá no wonder táyé fi ń bẹ̀rù rẹ̀ o bàbá ẹ tóbi ẹ ga jù ayé lọ ẹ tóbi o ẹ ga jù ènìyàn lọ no wonder táyé fi ń bẹ̀rù rẹ̀ o bàbá ẹ tóbi ẹ ga jù ayé lọ ẹ tóbi ẹ ga jù ènìyàn lọ no wonder táyé fi ń bẹ̀rù rẹ̀ o bàbá ọba tí ayé ń bẹ̀rù agbẹ́ngà lóòrọ̀ yìí ọba tó ju gbogbo ènìyàn lọ agbẹ́ngà lóòrọ̀ yìí ọba tí jẹ́ máa mí agbẹ́ngà lóòrọ̀ yìí ọba tí jẹ́ máa mímọ́ agbẹ́ngà lóòrọ̀ yìí
ipá tó ju pa agbára tó ju gbogbo agbára lọ bàbá mi àgbàlagbà mo kí ọ. Ọba tí ń jẹ́ Jehovah, Ọlọ́run tí kì í tijú ẹnìkankan kó tó ṣiṣẹ́ tiẹ̀, ọba tí ò sẹ́nìkankan tí fún un lámọ̀ràn kó tó pàṣẹ, ọba tí ò sẹ́nìkankan tí dá lọ́wọ́ kó iṣẹ́ tó bá fẹ́ ṣe. Ìbà rẹ lóòrọ̀ yìí Ọlọ́run àgbáńláyé, ọba àgbáyé gbárùn ajónirun bíi iná o, arúgbó ọjọ́ jọjọ ìbà, kábíyèsí àyìn ológo lónìí. Ọba tó ju gbogbo ogun ayé wa ló á gbé ọ̀gá lónìí, ọba tó ju gbogbo ènìyàn ló á gbé ọ̀gá lónìí. Àyìn ológo, ẹjẹ́ á máa yìn lógo, ẹjẹ́ á máa gbéga. Bá a ti ń wọ orí ìlà yẹn, ẹjẹ́ á máa gbé orúkọ Ọlọ́run ga, ẹjẹ́ á máa ṣe ìbà fún orúkọ rẹ̀. Torí pé tí ò bá sí Ọlọ́run ni, níbo ni èmi àti rẹ ìbá wà lónìí? Níbo ni ayé gan ìbá wà lónìí? Olúwa ṣèbà rẹ o, a dúpẹ́ fún ìwàláàyè yín nínú ayé wa. Àyìn ológo Ọlọ́run àánú, Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ ṣé, Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀ máa gbé ọ̀gá. Ọba tó jẹ́ kí iye wa ó ṣí, ọba tó jẹ́ kí iye wa ó là, kábíyèsí ìbà rẹ lónìí. Àyìn ológo lójúmọ́ tó mọ́ yìí, mímọ́ 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 ni orúkọ rẹ̀. Ọlọ́run àgbáyé o ṣé o, ọba àgbáyé gbárùn ẹ ṣé, ẹ̀mí mímọ́ àyìn ọ́. Olúwa gbé ọ̀gá o, Olúwa gbé ọ̀gá o, ọba tó tó gbójúlé, ọba tó tó sinmi lé, ọba tó dùn fẹ̀yìntì ká sùn. Kábíyèsí Ọlọ́run àánú, àyìn ológo, àyìn ológo, àyìn ológo, àyìn ológo Ọlọ́run àánú. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹjẹ́ á máa gbéga, ẹjẹ́ á máa gbéga, ẹjẹ́ á máa yìn lógo. Ọba tó ní ipá àti agbára, wákàtí kókó àdúrà mi la wà yìí. Ẹjẹ́ á bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo, ẹjẹ́ á máa gbé orúkọ rẹ̀ ga. Ọba tó sọ èmi àti ìwọ títí dọjọ́ òní, ọba tí ó jẹ́ kó kú kó tó kú, ọba tí ó jẹ́ ká fẹ́ lòmíràn dípò rẹ̀ ló yẹ ní gbígbéga. Ẹjẹ́ á máa yin orúkọ rẹ̀, ẹjẹ́ á máa fi ọpẹ́ fún Ọlọ́run tó ṣẹ́gun fún ọ. Gbogbo ogun tó ti ṣẹ́ sẹ́yìn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún. Mo dúpẹ́ fún ogun tẹ́ ẹ ti ṣẹ́, mo dúpẹ́ fún tẹ́ ẹ ń ṣẹ́ lọ́wọ́lọ́wọ́, mo dúpẹ́ fún tẹ́ ẹ tún máa ṣẹ́ fún mi. Olúwa ṣé o, Olúwa ṣé o, Olúwa ṣé o. Thank you Lord, thank you Lord, thank you Lord for everything you have done. Thank you Lord, thank you Lord, thank you Lord for everything you are doing. Thank you Lord, thank you Lord, thank you Lord for everything you will do in my life. Ẹ ṣé baba, ẹ ṣeun baba, ẹ ṣeun ọmọ. Father, I thank you. Let's begin to worship the Lord. Give thanks and praises to God Almighty, the one who is, who was, and is to come. He is the ancient of days, is the most high and the terrible God. Is a consuming fire, is unchangeable changer. Let's praise his name. Let's worship him. Let's give thanks and praises to God Almighty, the one who sustained me and you till today. Let's give him thanks. Let's give him praise. Ẹ jẹ́ á gbé orúkọ rẹ̀ ga. Ọlọ́run àgbáyé ni, ọba tó ní ayé tó ní ọ̀run, ọba tí ayé ń wárìrì níwájú rẹ̀, ọba tí ọ̀run ń wárìrì níwájú rẹ̀, ọba tí bá ní tòjótòjó tí má kọni lójoojó àṣebà rẹ lónìí. Olúwa ṣé o, ẹ̀mí mímọ́ ẹ ṣé, Olúwa ṣé o, Olúwa ṣé o, Olúwa ṣé o. Ọrẹ ńlá tí jáṣe bí nípa tiẹ̀ mo gbé ọ̀gá. Kábíyèsí mo yìn ọ́, mo yìn ọ́, mo yìn ọ́. Àtòrí tí na àwọn ọ̀tá mi wàì. Ìjó iná ńlá tí jó ní irun mo gbé ọ̀gá. Olúwa mo gbé ọ̀gá, Olúwa mo gbé ọ̀gá. Àìkú àìsá o ṣé, Olúwa ṣé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ a dúpẹ́ o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ a dúpẹ́ o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Jésù Olúwa wa, a ó lọ sínú ẹ̀jẹ̀ Jésù, a lọ wẹ̀ báyìí. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́ gbogbo àwọn àìṣedéédé ayé mi tí fi ní rí ọ nínú àdúrà òní. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ àjogúnbá, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mo fara kó, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ àfọwọ́fà, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ àmọ̀mọ̀dá. Olúwa dìde ṣàánú fún mi lóòrọ̀ yìí. Olúwa dìde wẹ̀mọ́lẹ̀ àwẹ̀mọ́ lóòrọ̀ yìí. Olúwa dìde dáríjì mi láàárọ̀ yìí. Jẹ́ n rí tèmi ṣe nínú ìpàdé àdúrà tòní. Olúwa jẹ́ n rí tèmi ṣe nínú ìpàdé àdúrà tòní. Olúwa pàdé mi lọ́nà ìyanu. Olúwa wẹ̀ mí láwẹ̀mọ́. Orúkọ Jésù, Olúwa wẹ̀ mí. Ẹ̀mí mímọ́ mo jọ̀wọ́ ara mi fún ọ lónìí. Olúwa gbogbo tí wọ́n wí lórí ètò yìí lónìí.
yóò ti ọ̀dọ̀ rẹ wá lẹ́sẹsẹ. Gbogbo àìṣedéédé, gbogbo àìbàwọ́n ayé mi tó fi ní farahàn, ẹ̀jẹ̀ Jésù máa parẹ́, ẹ̀jẹ̀ Jésù máa parẹ́. Jẹ́ kí ògo rẹ sọ̀kalẹ̀, jẹ́ kí iná ẹ̀mọ́ sọ̀kalẹ̀. Gbogbo bíkíbi tí wọ́n ti ń gbọ́ mi lọ́rọ̀ báyìí, jẹ́ kí wọ́n rí ìfọwọ́kàn rẹ lónìí. Ẹ̀mọ́ jẹ́ kí wọ́n rí ìfọwọ́kàn rẹ lónìí. Olúwa o, náwó agbára jáde látòrí àdúrà yìí lónìí. Olúwa náwó agbára jáde látòrí ètò yìí lónìí. Lórí ètò kan gbọ̀n tá à ń pè ní wákàtí kókó àdúrà mi. Olúwa náwó iṣẹ́ ìyanu jáde. Olúwa náwó agbára jáde. Ọba mi, ọba tí kìí kú, ọba tí kìí ṣàìsàn, Ọlọ́run tí kìí tijú èèyàn kankan kó tó ṣiṣẹ́ tiẹ̀, náwó agbára jáde. Ṣe iṣẹ́ àmì, ṣe iṣẹ́ ìyanu, fọwọ́ agbára hàn nínú ìpàdé tòní. Ẹ̀mọ́ fagbára hàn. Ògo ni fún orúkọ lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa, àmín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, mo kí ń káàbọ̀ sórí ètò tòní. Ètò tòní jẹ́ ètò kan gbọ̀n tí mo fẹ́ kájọjọ fi ọkàn sí, kájọ ṣe kíni, kájọ fi iyè dénú nípa ètò tòní yìí. Mo ní ìgbàgbọ́ wípé Olúwa yóò bá èmi àti ìwọ pàdé nínú ètò àdúrà tòní. Olúwa yóò ṣe ìyanu nínú ayé rẹ, yóò ṣe ìyanu nínú ayé tèmi náà, lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́, lórúkọ Jésù. Gbogbo wa oláàrí tí wá ṣe nínú ètò àdúrà tòní. Ẹ jẹ́ á fi ọkàn sí, ẹ jẹ́ á fi ọkàn sí. Ohun tí a pè àkòrí ètò tòní, òun la pè ní dídojúkọ ogun tó gbòjì kan, dídojúkọ ogun tó gbòjì kan. Ṣùgbọ́n kó tó di pé a lọ síbẹ̀ yẹn, nínú ìrìn àjò ayé yìí, bí èèyàn bá wà ńbẹ̀ tí ó bá ní Kristi, ọwọ́ ayé asán ni o. Ntòwù kó lè jẹ́, ọlá tó wù kó lè ní, ipò tó wù kó lè wà, tó ó bá ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, àánú ẹ ṣe mí o. Ọlọ́run ò ní jẹ́ kó wáyé àwa ṣòfò, Ọlọ́run ò ní jẹ́ ó wáyé àwa nù. Àwa ti tọ́ Kristi wò, a ti máa dùn tó wà nínú ẹ̀. A ti tọ́ Kristi wò, a ti mọ̀ wípé kò sí ọ̀nà mìíràn tó lè gbé wa dé ọ̀dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ Kristi. A mọ̀, a tọ́wò nípa ọ̀rọ̀ Ọlọ́run, a kà á láti inú ọ̀rọ̀ Ọlọ́run. A tún wá ní experience ẹ̀ practically. Èmi ò tún rí ọ̀nà ìyọ́nú tó ju ti Jésù olùgbàlà o. Èmi ò rí ọ̀nà ìyọ́nú tí a fi lè rí ojúrere lọ́dọ̀ Ọlọ́run bí kò ṣe ìlànà kan ṣoṣo èyí tí Ọlọ́run ti gbé kalẹ̀. Tó o bá ń gbọ́ ètò yìí, tó o bá ìtì ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, tètè ṣe bẹ́ẹ̀ láàárọ̀ ìkó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ kó tó di pé ó pẹ́ jù fún ọ. Mo lọ sí church kan lọ́jọ́ kan, wọ́n invite mi ní. Bàbá yẹn wá ń sọ wípé àwọn ọmọ Ọlọ́run tó wà níbí kí wọ́n náwó òkè, ọ̀pọ̀ náwó òkè. Ìyá kan wá wà wájú, wọ́n ní, ìyá kí ló dé, sẹ́yìn ń sọ ọmọ Ọlọ́run ni? Ìyá ní òun èsè kìrìsìtẹ́nì, òun èsè kí n tí bá ṣe pé ṣòro tó gbé òun wá síbí, kí ló fẹ́ wá ṣe ń ṣọ́ọ̀ṣì, kí ló fẹ́ wá ṣe ń ṣọ́ọ̀ṣì, ẹ wá gbọ́. Bẹ́ẹ̀ni sísọ, ó là kì í fún oúnjẹ ọmọ, a kì í fi fún ajá, a kì í fi fún ajá. Òun tóun òye sọmọ Ọlọ́run, ó jẹ́ fẹ́ jẹ́ńjẹ ọmọ, ọfẹ́ jẹ́ńjẹ ọmọ, ẹlòmíì kan máa kiri kí, yọ mọ kiri kí. Nítorí ìdí èyí, jẹ́ kí òye Kristi kó yé ọ. Ìdí ẹ̀ la ṣe máa ń ṣí ọ̀pọ̀lọpọ̀ wa níyè. Kì í ṣe pé a kàn wá bí àdúrà, mo gbàdúrà ogun ṣẹ́ fún mi, mo ṣe gbogbo ẹ̀. Gbogbo àwọn ogun wọ̀nyẹn bẹ́ẹ̀ báyìí ni níwájú Ọlọ́run. Ṣùgbọ́n tó o bá fẹ́ kí ìtàkùn ogun kó wú pápátá kò láyé ẹ, o gbọ́dọ̀ ní Ọlọ́run tí í ṣe olórí ogun, Ọlọ́run tí í jagun, tí í ṣẹ́gun. O gbọ́dọ̀ máa gbénú rẹ, o gbọ́dọ̀ máa gbénú rẹ. A fẹ́ sọ̀rọ̀ nípa, a tẹ̀ fẹ́ gbàdúrà lórí ogun tó gbòjì kan. Ẹ jẹ́ n kọ́kọ́ fún wa ní, ẹ jẹ́ n kọ́kọ́ kọrin yìí ná. Ọ̀pọ̀lọpọ̀ wa ni ó ń kọ orin ìwé orin mọ́, ọ̀pọ̀lọpọ̀ wa la àti ẹ̀ kì í yà sí mọ́. Bẹ́ẹ̀ ni àwọn orin yẹn wọ́n ní ìmísí púpọ̀, wọ́n ní ìmísí. Nínú ìgbì omi òkun ayé ti ń lù mí,
mo fara mọ́ Jésù ìdákọ̀ró ọkàn mi, gbà tí ìdánwò líle fẹ́rẹ̀ borí ọkàn mi, mo sinmi lé àánú rẹ̀ mo gbẹ́kẹ̀lé, mo sinmi lé Jésù nínú ìgbé ayé, mo sinmi lé Jésù ẹ̀rù kò lè bà mí, mo sinmi lé Jésù ẹni tó lè gbà mí, mo sinmi lé Jésù àpáta, mo sinmi lé ọ̀rẹ́ àti olùgbàlà mi, ó ń dáàbò bò mí ó sì lè bànújẹ́ mi lọ, olùgbàlà àmọ̀nà mi ni yóò jẹ́ títí, ó ń bẹ nítòsí mi láti ṣèrànwọ́, mo sinmi lé Jésù nínú ìgbé ayé, mo sinmi lé Jésù ẹ̀rù kò lè bà mí, mo sinmi lé Jésù ẹni tó lè gbà mí, mo sinmi lé Jésù àpáta. Gbígbì líle tilẹ̀ ń jà tó sì ń dààmú ọkàn mi, mo mọ̀ pé àlàáfíà ni bó tilẹ̀ jà jù bẹ́ẹ̀ lọ, mo ní ìdákanró tó pé tó lè farada ìjì. A ní ìdákanró kan tó pé èyí tó lè farada ìjì. Kí ni ìdákanró yẹn? Òun náà ni pé a ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa. Lónìí a fẹ́ gbàdúrà, a sì ṣíra wa níyè lórí ogun tó gbòjì kan. Báwo la ṣe mọ̀ pé ogun kan gbòjì kan? O ti gbàdúrà, o gbààwẹ̀, àmì ń bẹ lórí òkè báyìí nísìn 40 days 40 nights, àmì jẹ́ ti ń gba ọlọ́gọ́rùn ọjọ́ tí wọ́n mọ̀ bọ́lọ́run sọ. Ẹlòmíì gbààwẹ̀ títí ó sì kú sórí òkè, àti rírí. Àṣírí ẹlòmíì ó gbààwẹ̀ títí ó sì kú sórí òkè. Ogun tó gbòjì kan. Ẹlòmíì ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ deliverance program, ibi tí wọ́n ti ń ṣẹ̀sìn ìtúsílẹ̀, kógun ilé ìṣẹ́ náà ni. Síbẹ̀síbẹ̀ ó já ogun yìí ọ̀sẹ̀. Ogun yìí ọ̀sẹ̀. Ó tún kú òǹbẹ̀, a lọ láti ìjọ kan sí òmíràn, from one prophet to the other. Síbẹ̀síbẹ̀ ogun yìí ọ̀sẹ̀. Ìyẹn là ń pè ní ogun tó gbòjì kan. Ogun tó ti gbogbo spiritual tactic òun ló ti apply. Ó dàbí ẹni pé ogun yẹn ń tiri, kò fẹ́ fi Ọlọ́run sílẹ̀. Bó bá lọ bó bá bọ̀, wọ́n ti mọ̀ ọ́ pẹ̀lú ogun náà. Tí wọ́n bá béèrè pé bro bó ni, a ní bákan náà mọ̀ ni. Ogun bákan náà Olúwa máa ṣẹ lónìí. Olúwa máa ṣe kí ni? Olúwa máa ṣẹ lónìí. Olúwa bá mi ṣẹ lónìí. Ogun bákan náà Jésù bá mi fòpin sí. Ogun bákan náà Jésù bá mi fòpin sí. Ogun àìrówó ná, ogun bákan náà ni. Ogun àìríṣẹ́ṣe, ogun bákan náà ni. Ogun bákan náà Jésù wá bá mi ṣẹ. Ogun bákan náà Jésù wá bá mi ṣẹ. Ogun bákan náà Jésù wá bá mi ṣẹ. Ogun àìrọ́kọ̀fẹ́, ogun bákan náà ni. Ogun àìrílégbé, ogun bákan náà ni. Ogun àìrọ́mọbí, ogun bákan náà ni. Ogun àìráyàfẹ́, ogun bákan náà ni. Ogun bákan náà Jésù bá mi fòpin sí. Ogun bákan náà nínú ayé ẹ, Olúwa máa ṣẹ lónìí. Ẹ lè ṣe o, agbára rẹ̀ ká bàbá.
Olúwa ẹ lè ṣe o, agbára yín ká. Bàbá mi tó ṣiṣẹ́ ìyanu, agbára rẹ̀ ká o. Ẹ lè ṣe o, agbára rẹ̀ ká. Ẹ lè ṣe o, agbára rẹ̀ ká. Bàbá mi tó ṣiṣẹ́ ìyanu, agbára rẹ̀ ká. Ṣe tèmi yọrí o bàbá. 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 Kí o gbọ́, kí o gbà, kí o sọ mí dòmìnira. Ṣe tèmi yọrí o bàbá. À ń sọ̀rọ̀ nípa ogun tó gbòjì kan. À ń sọ̀rọ̀ nípa kíni ogun tó gbòjì kan. Àwọn ẹjẹ́ ìbéèrè kan wá jáde. Ǹjẹ́ gbogbo ogun náà, gbogbo nǹkan òun la lè gbàdúrà lé lórí? Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni mà. Gbogbo nǹkan lèyàn gbọ́dọ̀ gbàdúrà lé lórí. Gbogbo nǹkan ẹlòmíà ní pray ẹ lọ church, must you pray, must you do this, do that. Ṣebí torí a fún ọ ní ọpọlọ yẹn láti ṣe ni ayọ̀ǹda ẹ̀ látọ̀run wípé kó o lu ọpọlọ láti ṣe nǹkan, o ní ọpọlọ láti ṣe, ṣùgbọ́n ó gbàdúrà k'Ọlọ́run fún ọ ní ọpọlọ yẹn lò. Ó gbàdúrà k'Ọlọ́run fún ẹ ṣe. Àìmọye ẹni tó lọ́pọlọ tán àjẹ́ ọpọlọ náà lò. Ọmọ nǹkan tó yẹ kó ṣe, ṣùgbọ́n àfi àǹfààní fún wọn àti ẹ̀ sí níyè láti pé kó gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀. Pòfẹ́sọ̀ kan ó ń drive bọ̀ láàrin bíi kí ẹ̀ máa lọ láti bí Òṣogbo sí Ìbàdàn. Ó ń drive ọkọ̀ bọ̀. Ó wá dé ìkóríta kan, táyà kan ti fò yọ nínú táyà yẹn. Ohun tó ṣẹlẹ̀ sí táyà yẹn ni wípé gbogbo bóòtù yẹn ó ti tú dànù. Pòfẹ́sọ̀ yẹn wá ó bẹ̀rẹ̀ sí ní wá àwọn bóòtù yẹn káàkiri. Ó bẹ̀rẹ̀ sí ní wá àwọn bóòtù yẹn kiri. Ọmọ dààmú púpọ̀ o. Kí ló ń ṣe fẹ́ bó bá tiẹ̀ fẹ́ dé extra táyà mọ́, gbogbo bóòtù ti tú dànù tán. Bó la ṣe ṣe wèrè kan wá ń kọjá lọ. Wèrè yẹn wá ń kùn. Ó ní o máa wò ọ̀dẹ̀. Bó bá yá sí wà ló gbọ́n, wà ló kàwé. Gbogbo táyà, gbogbo bóòtù ó ti tú dànù. Ọpọlọ rẹ̀ ò sọ pé kó tú ẹyọ kọ̀ọ̀kan lára àwọn èyí tó pé yẹn kó ra fi di èyí tó kù yẹn. Ìgbà yẹn ní iye pòfẹ́sọ̀ ti sọ ọ̀rọ̀ mà wà nú ọgbọ́n mà wà nú tí wèrè ń sọ wípé káyọ̀ tú bóòtù kọ̀ọ̀kan lára àwọn èyí tó pé mẹ́rin márùn yẹn kó ń dẹ̀ ra fi dé èyí tí kò ní kankan yìí kó ń kúrò ń bẹ̀. Ọgbọ́n yẹn ni pòfẹ́sọ̀ lò. Ó fẹ́ lo ọgbọ́n ẹ̀pọ̀rí lò, ọgbọ́n wèrè. Ọlọ́run rán wèrè yẹn náà ni. Ọlọ́run rán wèrè yẹn ni. Ìdí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo nǹkan pátá ló gbọ́dọ̀ fi gbàdúrà. Ìyẹn ni Bíbélì sì sọ wípé fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́, gbẹ́kẹ̀lé pẹ̀lú, òun yóò sì mú ṣẹ. Commit your way unto the Lord, also trust in him, and he shall bring it to pass. So you must pray on everything. Everything you must commit it unto the hands of God. Why are we praying before we eat? Why are we blessing the food? You cook the food by yourself with very good hygienic. And yet, when you put it down, you pray on it. Àdúrà tó ń gbà yẹn ni wípé oúnjẹ yẹn ti délẹ̀. Bó tiẹ̀ dúpẹ́ sí náà pé Olúwa mo dúpẹ́ fún ìpèsè oúnjẹ yìí. Olúwa ṣé o. Àwọn kan wà tí wọ́n rí jẹ. Pé Ọlọ́run tiẹ̀ fún ẹ ní ọpọlọ láti lò fún Olúwa mo dúpẹ́ o. Wọ́n ló ṣe ètò fún mi ní ọpọlọ yìí. Bàbá kan ni mo bá pàdé níjọ́ kan, mo wá ń wàásù fún. Ó ní no kí n má wàásù Ọlọ́run fún òun. Ó ní kò sí ti jẹ́ Ọlọ́run. Ẹ mọ wá sí wèrè. Mo ní mọ́tò tẹ wà ẹ mọ̀ ìpẹ́ ní no òun perfect, òun mọ bẹ́ẹ̀ ṣe, òun mọ drive, òun lọ sí driving school, òun dẹ̀ mọ́. Mo ní gbogbo bẹ́ẹ̀ ra tiẹ̀ ra mọ́tò orí ọ̀fẹ́ lọ́nà pé ní no I work. Mo múra ṣiṣẹ́ mi, mo dẹ̀ ṣe é. Àìmọye èèyàn tó mọ̀ àìmọye èèyàn tó lè ṣiṣẹ́ jùlọ tí wọ́n láǹfààní ẹ̀. Àìmọye èèyàn tó lè ṣiṣẹ́ jùlọ tí wọ́n láǹfààní ẹ̀. Àìmọye èèyàn tó jẹ́ wípé
ó ní ọpọlọ ṣùgbọ́n wọ́n pa gbogbo gírèdì ayé ìtàn, wọ́n wà ní àrò, wọ́n wà ní psychiatric hospital. So gbogbo nǹkan òun lèyẹn gbọ́dọ̀ fi gbàdúrà. Sọ̀tọ́ba torí bá ṣe ń yànnà náà lọ yẹn ẹlòmíà rò wípé àwọn kankan wà tí ò nílò àdúrà, gbogbo nǹkan ló nílò àdúrà, gbogbo nǹkan pátákó. Ogun tó gbòdì kí wàá ló dé tá a gbàdúrà tó dàbí ẹ̀ ń pàdúrà ò gbà? Kí ló dé tá a ń lọ sí deliverance kínní èkejì gbogbo sọjí lágbára kan bọ̀ ń lu òde bẹ́ẹ̀, tàmẹ̀dó kan bọ̀ ń lu òde bẹ́ẹ̀? Kí ló fà á? Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká ìdáhùn wà nínú ìwé ṣẹ́rí. Oríṣiríṣi nǹkan ló máa ń fa ogun tó gbòdì kan. Oríṣiríṣi nǹkan ló máa ń fa ogun tó gbòdì kan. Ìdí ẹ̀ ni tó fi jẹ́ pé tí èèyàn bá wà ní ìkóríta ogun tó gbòdì kan, tó ń gbogbo dìfínfín tó lọ́jú, ẹni tó ń gbàdúrà wá dàbí ẹni tí ò gbàdúrà gbà, ẹni tó ń sin lọ́wọ́ dàbí ẹni tí ò mọ Ọlọ́run sìn rárá, ẹni tó ń ka bíbélì wá dàbí ẹni tí ò mọ bíbélì kà rárá. Tí nǹkan bá gbòdì kan bẹ́ẹ̀ yẹn, àdúrà wo ló yẹ kó gbà? Àdúrà ìtọ́ni ni, ìtọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Wàá gbàdúrà, Olúwa jẹ́ kí ìyè mi ó ṣí sí ní tó fẹ́ kí n ṣe, jẹ́ kí ìyè mi ó ṣí fún ọ̀nà àbáyọ kúrò nínú ogun yìí, jẹ́ kí ìyè mi ó là, ọ̀nà wo ló fẹ́ kí n gbà? Ẹlòmíì wà solution wà lẹ́gbẹ̀ẹ́, ẹlòmíì ń sùn pẹ̀lú solution lójoojúmọ́, ẹlòmíì ń jẹ pẹ̀lú solution lójoojúmọ́, ṣùgbọ́n torí pé ó rò pé òun gbọ́n kò béèrè ọ̀nà lọ́dọ̀ Ọlọ́run k'Ọlọ́run tọ́ sọ́nà, Ọlọ́run á sì fi solution yẹn hàn. Ẹ wo professor yẹn, ó rò pé òun gbọ́n láì mọ̀ pé solution wà ní kàwọ́ ẹ̀ ń bẹ̀. Wèrè ló ṣe ń tọ́ sọ́nà, ló ṣe ń sọ fún pé ò dẹ̀ ṣe báyìí, ò dẹ̀ ṣe báyìí. Ẹlòmíì á kàn máa kiri kí láti ibì kan from one places of work to another. Wọ́n á ṣiṣẹ́ ń bì, wọ́n á sàkẹ̀, á ṣiṣẹ́ lọ́hùn, wọ́n á sàkẹ̀. Á ò pé ó ti fogun oṣóbú, ó ti fogun, ó lè má jogun oṣó, ó lè má jogun àjẹ́, ó lè má jogun emèrè, ó lè jẹ́ pé ogun àtinúwá náà ní tiẹ̀. Àfi k'Ọlọ́run ṣí ẹ níyè. Tí a bá wo oríṣiríṣi àwọn nǹkan tó máa ń fa ogun tó gbòdì kan ọ̀pọ̀, ìdí ẹ̀ ló ṣe gbọ́dọ̀ ní ìtọ́ni lórí kí ló fà á tógun ìfi lé, kí ló dé gbogbo nǹkan táwọn èèyàn ń gbà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́, kí ní dé títì ẹ lé? Ọ̀fẹ́ kàwé gbogbo ẹ lé kókókókó tó rí school work, ó tún jáde tán gbogbo èèyàn sọ pé àmọ́mọ́ ti ríṣẹ́, wọ́n ń jẹ́rìí iṣẹ́, síbẹ̀síbẹ̀ ó ṣá lé kókókó. Bí wọ́n ṣe pípé iṣẹ́ pọ̀ tó ń lò, wọn ò rí tiẹ̀ ṣe, ò rí ṣe. Ó tún ṣe bẹ́ẹ̀, ó tún fẹ́ wọ́kọ̀ bó ṣe lẹ́wà tó dára tó, síbẹ̀síbẹ̀ bí kan gbé ọ jùlẹ̀ tàbí kan má tiẹ̀ pè ọ́ rárá. Ó sì gbàdúrà, you bind, you lose. Ó mọ kí ló fà á? Ẹlòmíràn wà tó jẹ́ wípé delay yìí náà ni, ó sì máa ń tó fà á. Ó ti gbìyànjú gbogbo àwọn tó yí ọ ká. Ọpẹ́ wọlé ìwé, ọpẹ́ márì, ó tún pẹ́ márì tán, ó tún wojú Ọlọ́run, ó tún pẹ́ bímọ, ó tún bí ọmọ náà tán, àtúntì rówó tọ wàhálà. Ó tún lọ láti wàhálà kan sí èkejì. Kí lóríṣun ogun yìí gan? Ìyẹn ló ní láti béèrè lọ́wọ́ Ọlọ́run. Ó láti ṣe kíni? Ó láti béèrè. Ẹja lọ sínú ìwé Aísáyà orí 5, ìwé Aísáyà orí 5, ẹja wo ẹsẹ̀ 13. Aísáyà orí 5, ẹja wo ẹsẹ̀ 13. Ó ní nítorí náà àwọn ènìyàn mi lọ sí oko ẹrú nítorí tí òye kò sí. Àwọn ọlọ́lá wọn di rírù àti ọ̀pọ̀lọpọ̀ wọn gbẹ fún òrùgbẹ. Therefore my people are gone into captivity because they have no knowledge, and their honorable men are famished, and their multitude dry up
will test. Ó ní àwọn ènìyàn, ó nítorí àwọn ènìyàn mi lọ sí oko ẹrú nítorí tí òye kò sí. Tá bá sọ̀rọ̀ nípa òye, ibi ni ó ṣe yẹ ká máa aspiring for the spiritual gift. Ká máa lépa àwọn sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ tòní, àwọn àbíkẹ́jọ pa ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ òde òní, a kì í lépa àwọn ẹ̀bùn tẹ̀mí. Mo ti gbàgbọ́ pẹ́pẹ́pẹ́ prosperity pẹ́ mo ti lè mo ní tọ̀hún. Ẹ̀bùn ẹ̀mí gan àfààyè fún nínú ìjọ mọ́, àfààyè fún. Ọ̀pọ̀ ìjọ míì ló ti ẹ̀wà tó jẹ́ wípé tí àsọtẹ́lẹ̀ bá jáde látàrin ìjọ, wọ́n á ní ẹ lágómọ lẹ́nu. Wọ́n á nítorí pé general overseer wà ní dúró. Wọ́n á nítorí pé prophet wà ní dúró. Wọ́n á nítorí pé senior evangelist wà ní dúró. Wọ́n á ní ẹ lágómọ lẹ́nu. Yẹn ni pé àǹfààní ò sí fún any other person láti sọ àsọtẹ́lẹ̀ àbí láti ríran àbí láti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Wọ́n ti monopolize position yẹn for their own honor and not for the honor of Jesus Christ again. Àsọtẹ́lẹ̀ wá sọ wọ́n nínú ìjọ. Àwọn ọmọ ìjọ gan wọn aspiring to hear from the Lord. Wọn aspiring to see spiritually. Nítorí pé kí ni ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní idolize pastor wọn. Wọ́n á mọ idolize prophet wọn. Wọ́n á mọ idolize àwọn olùṣọ́ àgùntàn, àwọn evangelist, àwọn tó ń rò pé àwọn èèyàn náà lè gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Kí ni Bẹ́ẹ̀lì dẹ̀ sọ fún wa? Ó ní àmì wọ̀nyí ni ó máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Lórúkọ mi, ẹ ṣe kí ni? Ẹ máa fi èdè títún sọ̀rọ̀. Ẹ máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ẹ gbọ́wọ́lé aláìsàn ara wọn yóò sì dá. Kò sọ wípé àmì wọ̀nyí ni ó máa bá àwọn olùṣọ́ àgùntàn. Ọ́fíìsì àwọn olùṣọ́ àgùntàn wà, ti prophet wà, ti apostle wà, ẹ má ṣì mí gbọ́. And they are all honourable offices. But Bíbélì sọ fún wa ní ẹ má ṣe paná ẹ̀mí. Ìmọ̀ tá à ń sọ yìí, tí a bá ń sọ̀rọ̀ nípa, mo ń béèrè lọ́wọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ kan nígbà kan pé kí ni ìyàtọ̀ tó wà láàrin ọ̀rọ̀ ìmọ̀ àti ọ̀rọ̀ ọgbọ́n? That is, what are the differences between the word of wisdom and the word of knowledge? The word of wisdom and the word of knowledge. Kí ló túmọ̀ sí? Téèyàn bá gbọ́n, téèyàn bá ní òye fún kankan, àbí tí we are talking about spiritual gift. Spiritual gift that come into operation. Not even about your academic life. Not about the way you are being trained. À ń sọ̀rọ̀ nípa spiritual gift tó máa come into operation when the needs arise. Ìgbà tí ìlò fún ẹ̀bùn yẹn, ọ̀pọ̀lọpọ̀ wa a ò wá mọ́. Ìyẹn ni Bíbélì ṣe sọ wípé àwọn ènìyàn mi ń ṣègbé, wọ́n lọ sóko ẹrú. They have gone into captivity for the lack of knowledge. Torí pé wọn kò ní ìmọ̀. Nítorí pé kò sí ìmọ̀ nínú wọn mọ́. Wọn ò fààyè gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ láti ṣe iṣẹ́. Ohun tá a dẹ̀ ń pè ní ìmọ̀, òye yìí, the two gifts, both the word of wisdom and the word of knowledge, have something to do with revelation. They are revelational gifts. Tó máa rí, Ọlọ́run máa fi hàn ẹ́, wàá rí, wàá gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, á sọ fún ẹ pé báyìí ni kò gbà. Ìtọ́ni. So tí ẹ bá wà ní ìkóríta ogun tó gbòjì kan, èèyàn lọ bá Ọlọ́run ní fún ìtọ́ni. Ó ṣẹlẹ̀ sí Joshua nígbà tí ìlú kéréje, ìlú very small city, ó wá dojúkọ Israeli, ó dẹ̀ bá wọn jà. Ogun yẹn gbòjì kan. Gbogbo tactic tí wọ́n ní ni wọ́n lò, wọn ò rógun yẹn ṣẹ́ o. Wọ́n pakúpa. They wasted a lot of souls there. Ìgbà yẹn ni Joshua wá lọ síwájú pẹpẹ. Ó faṣọ rẹ̀ ya, Olúwa kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ Ọlọ́run? Èéṣe tí àwọn ènìyàn rẹ̀ fi sá níwájú àwọn ọ̀tá wọn? Kí ló ṣe tó sá níwájú ọ̀tá? Kí ló ṣe tí ogun yẹn le? Kí ló ṣe tó gbààwẹ̀ tó dàbí pé ò máa wẹ̀ gbà? Ọlọ́run ò lẹ́bi. Most of the time, a máa ń fẹ́ dá Ọlọ́run lẹ́bi. Ọlọ́run ò lẹ́bi. We are the problem of ourselves.
ó wá béèrè lọ́wọ́ Ọlọ́run, kí ló fa ogun yìí, kí ló fà á? Ọlọ́run wá sọ fún pé òwìdà èèwọ̀ tí Ọlọ́run wá fún ni, kò sí òye ìwé kankan ò lè sọ fún pé ẹnìkan ti mú ohun èèwọ̀ wọnú àgọ́. Kò sí ọgbọ́n professor tó lè sọ yẹn fún. Bó ni ó ṣe wá dá wọn mọ̀ láàrin multitude of people? Ọlọ́run wá sọ pé bó ṣe dá mọ̀ lélẹ́yìí, yan àwọn ọmọ Ísírẹ́lì ní ìdílé. Màá fún ọ ní àwọn àpẹẹrẹ kan. Tell me, irú theory philosophy wo ló lè fún yàn ní òye nǹkan báwọn yẹn? Ọlọ́run wá ṣí níyè. Ìgbà yẹn ni wọ́n fi mú Ákánì jáde pé àfi tẹ́ bá mú ohun ìkọ̀sẹ̀ tó wà láàrin yìí, àfi tẹ́ bá mú kúrò. Ohun ìkọ̀sẹ̀ àṣẹ ìwọ ló ń yọ Ísírẹ́lì lẹ́nu. Ìgbà náà lógún tó ń ṣẹ́ fún wọn, ìgbà yẹn lógún ṣẹ́ fún wọn. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ń la nǹkan kọjá lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ń la nǹkan kọjá, wọn ò mọ ìkóríta ohun tó tiẹ̀ ń fa ogun yẹn gangan. Oríṣiríṣi nǹkan ló máa ń fa ogun tó gbòjì kan, oríṣiríṣi nǹkan ló máa ń fà á. Ogun ìpìlẹ̀ yìí máa ń fà á. Ìpìlẹ̀ tí n bá ní kí n tẹnubọ ogun ìpìlẹ̀, bóyá a ṣe léyìí ní apá kìíní lẹ́nì tàbí ká ṣe ní preamble. A ṣe ní preamble torí àkókò wa wákàtí kan la fẹ́ lò, ó sì ti fẹ́ tán. A ó ṣe ní preamble lónìí. A wá mú àwọn nǹkan tí mo ṣàlàyé yẹn torí kí nǹkan yẹn lè yé wa dáadáa, a sì gbàdúrà lé lórí. Ogun ìpìlẹ̀ tàbí ogun àjogúnbá, ogun ìpìlẹ̀ gangan tó jẹ́ ìpìlẹ̀. Most of the time tá a bá ń sọ̀rọ̀ nípa ogun ìpìlẹ̀, ṣàbí Bible sọ fún wa nínú ìwé Psalm, nínú ìwé orin Dávidi orí 11 ẹsẹ̀ 3, ó ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lolódodo ṣe? Olódodo máa gbàdúrà ni. Màá fún láwọn àpẹẹrẹ àwọn tí wọ́n discover, tí wọ́n mọ tí wọ́n kàn rí àwọn ogun kan pé kí ló fà á, ta ni mo ṣẹ̀, tí wọ́n sì lọ bá Ọlọ́run, tọ́lọ́run sì fi ìran hàn wọ́n. Ìgbà náà lógun náà wá ṣẹ́. Ọlọ́run ó sì tọ́ wọn sọ́nà fún ìgbésẹ̀ wo ni wọ́n lè gbé. Gbàdúrà yìí, Olúwa jẹ́ kí yè mi ó ṣí ní ìkóríta tí mo wà yìí. Olúwa jẹ́ kí yè mi ó là ní ìkóríta tí mo wà yìí. Ẹ̀mí mímọ́ ò jẹ́ kí yè mi ó ṣí. Tí Ọlọ́run bá tó ẹ ní àwọn ìkóríta kan, o mọ̀ wípé wẹ́rẹ́ báyìí ni gbogbo wàhálà tó fi ń dààmú. Àgbàlagbà tó mọ̀ wípé o sì máa dúró dè wájú, kí ló ṣe tó mọ̀ lọ nífẹ̀gẹ́pẹ̀gẹ́ pẹ̀lú ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń fẹ́ kánjú ju Ọlọ́run lọ. So ogun ìpìlẹ̀ yẹn, àkókò tó wà máa kàn sọ àwọn tó máa ń fa tógun máa fi ń gbòjì kan. Ọ̀pọ̀lọpọ̀ àní à ń sọ̀rọ̀ nípa ogun. Ẹ jẹ́ kí n sọ fún yín. There are a lot of satanic teaching to discourage the children of God today. Tó dẹ̀ jẹ́ wípé ó ń kó wàhálà bá àwọn ọmọ Ọlọ́run. Ó ń kó wàhálà bá àwọn ọmọ Ọlọ́run. Oríṣiríṣi, they have been turning Bible upside down. Some people have been telling you, stop paying your tithe. And you believe it. Since then, ìwọ náà wo bí life ẹ ṣe ń rí. Even naturally, even unbelievers believe pé òkè lọ́wọ́ afúnni ń gbé. Àwọn tó jẹ́ bàbá tó àti ẹ̀mọ́ Ọlọ́run, wọ́n believe wípé irúgbìn ni fífúnni, irúgbìn sì ni ṣíṣe sí ilé Olúwa. Ní church tí mo kọ́kọ́ pioneer, obìnrin kan wọnú church yẹn lọ́jọ́ yẹn, kì í ṣe Christiani, Muslim ni. Ó dẹ̀ wọlé wá, ó wá sow seed. À ń sọ̀rọ̀ seed lọ́dọ̀ wa. Ó wá fúrúgbìn. Mo gbọ́ ní wọ́n gbà bóyá ìwọ náà lọ rèé gbà lọ fúrúgbìn sí church. Ẹlòmíràn á ní pastor, á ní Olúwa fi nǹkan báyìí sí lọ́kàn kó o ṣe. Ẹ ṣá gbàdúrà fún mi, kẹ́ ẹ súre fún mi. Á dẹ̀ súre fún, ọ̀nà àbáyọ dé nìyẹn. Ẹnìkan wà, ó ń la ogun kan kọjá ní ìgbà kan. Ogun yẹn le débi pé ó wá lọ sọ́dọ̀ bàbá wa ní Olúwa. Bí bàbá wa ṣe fẹ́ gbàdúrà fún báyìí, ìran sì wá, ìtọ́ni látọ̀run nìyẹn. Bàbá dẹ̀ sọ fún pé
ohun tó Olúwa sọ ni wípé lọ́ọ̀rẹ́ san ìdámẹ́wàá ẹni yẹn sì san ìdámẹ́wàá ogún sì san ẹni yẹn sì jẹ́rìí fún àbọ̀ Ọlọ́run. ṣé yẹn theory, many people are teaching you theory, maybe they don't even they don't practicalize the word they are teaching. Àwa ti dán wò a sì ti mọ ire tó wà nínú Kristi. Àyàbá ni tá a kàn sọ yẹn ibẹ̀ gangan kọ́ là ń lọ lónìí. Wá gbàdúrà Olúwa jẹ́ kí yèmí ó sì lórí ohun tí mò ń là kọjá yìí. Jẹ́ kí yèmí ó la ìgbésẹ̀ wo ló kàn kí n gbé nínú ìrìn àjò ayé mi. Olúwa ìgbésẹ̀ wo ló kàn kí n gbé. Olúwa ìyà ìsú mi, wàhálà ìsú mi, àìní yìí sú mi, òṣì yìí sú mi, ìpà ẹ̀gàn yìí sú mi. Olúwa ò tọ́ mi láti ọ̀run wá. Olúwa tọ́ mi láti ọ̀run wá. Jésù Olúwa wa. Ìgbà tí Anna tó dé ìkóríta kan, ẹ fẹ́ sọ mi pé Anna kò kí ń gbàdúrà látijọ́ yìí. Ó ń gbàdúrà gbogbo ìgbà tó ń wá sí Ṣílò ló máa ń gbàdúrà. Ṣùgbọ́n ó nílò gbólóhùn kan. Ó nílò gbólóhùn kan tí ó wọnú ayé ẹ̀. Ó yẹn bá tọ́ lọ́mọ kétí Ọlọ́run wájú pẹpẹ. Ogbó everybody ti lọ lé. Àlùfáà àwọn agbègbè ìwé arábìnrin yẹn wo ni gbogbo eléyìí tó ń ṣe yìí. Ṣé àbí o ti jàjẹ́ yú o ti jàjẹ́ kì débi wípé you don't know what you are doing again. Ó wá sọ̀rọ̀ tànútànú omijé ń kán lójú ẹ̀. Ó ní mi ò mọtí wáìnì, mi ò mọtí líle. Ìṣòro mi mò ń sọ fọ́lọ́hun kọ́lọ́hun kó gbà mí. Ogun àgàn yìí ti sú mi. Ìtọ́ni kan ló darí ẹ̀ lọ síwájú pẹpẹ. Gbólóhùn tó yẹ kó gbọ́ ó sì jáde tì. Ó ní gbọ́ látòní lọ. A ò pè ọ́ lágàn mọ́. Ìwọ náà ó wá jẹ́jẹ́ kan lọ́jọ́ yẹn. Ó sì mú ẹ̀jẹ̀ yẹn ṣẹ. Ó ní òye àmọ́dún o, ìwọ náà ti dọlọ́mọ. Ọ̀rọ̀ yẹn sì ṣẹ mọ́ lára. Kí ni ìgbésẹ̀ tó yẹ kí n gbé tí n fi bọ́ lọ́wọ́ ogun tó gbòjì kan yìí? À ń ṣì pìábù la sì ń sọ lónìí. Àìtí lọ sáàárín gbùngbùn ẹ̀. Àárín gbùngbùn ẹ̀ gan mi ì tí ì mọye ẹ́písòdù tó máa gbà wá. Torí tó gùn dandan ni. Àfi tẹ̀mí má bá darí wa wípé ẹ lọ sórí kókó mi. Torí pé ara ìtọ́ni náà nìyẹn. Torí pé oríṣiríṣi èèyàn là ń bá pàdé lórí Facebook tá a wà yìí. Ẹlòmíín wà Ọlọ́run kan darí wa wípé kókó ń tẹ́sán yẹn torí lágbájá kan àwọn èèyàn kan wà tí wọ́n ní ìṣòro báyìí ṣùgbọ́n tá a bá gbàdúrà lórí ẹ̀ tá a bá sọ̀rọ̀ lórí ẹ̀ iye wọn máa ṣí wọn á sì gbàdúrà ogun á sì ṣe fún wọn. A sọ pé ogun ìpìlẹ̀ ọmọ ń jẹ́ kógun ó gbòjì kan. Ogun inú ẹ̀jẹ̀ tàbí ogun okùn ọmọ ìyá ọmọ ń jẹ́ kógun ó gbòjì kan. Tógun bá jẹ́ ogun inú ẹ̀jẹ̀ ṣùgbọ́n báwo ló ṣe fẹ́ mọ̀ kí ni orísun ogun yìí? Àfi kọ́ lọ́n tọ́ ẹ sọ́nà, àfi kọ́ gba ìtọ́ni. A máa yànnàná àwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n àdúrà tó kọ́kọ́ nílò láti gbà ń sìn ó ní pé Olúwa tọ́ mi sọ́nà kí ni ìgbésẹ̀ tó yẹ kí n gbé. Tọ́ mi. Ǹjẹ́ pọ́ṣọ̀ kan wà tó fẹ́ kí n kànú Bíbélì náà? Ó dàbí ìránṣẹ́ Ọlọ́run kan nígbà tí mi àti ìyàwó mi ta wà ń kọ́ṣìp àwa lọ gbàdúrà. Ó wá ní ká lọ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta. Àwẹ̀ yẹn fún àwa a bá bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn ní pẹrẹu àgbà bíríbírí dry fasting ọlọ́jọ́ mẹ́ta ọjọ́ kẹta ká tó ṣínú báyìí. A bá lọ síwájú ìránṣẹ́ Ọlọ́run yẹn láti gbàdúrà. Gbà tí ìránṣẹ́ Ọlọ́run wò wá ó ní báwo la ṣe ń gbà kí ni àwọn nǹkan tọ́lọ́run fi hàn wá. A sọ fún wọn àwa ní báwo la ṣe ń gbà wẹ̀ yẹn. A ní kódà àti dry fasting láwa àti break. Ọlọ́run ò ní kẹ́ gba dry fasting ẹ máa lọ tún gbà. Ẹ gba àwẹ̀ yẹn ẹ break ìrọ̀lẹ́. Ẹ gba àwẹ̀ yẹn ẹ break ìrọ̀lẹ́. Bọ́lọ́run ṣe lóhun máa gbà nìyẹn. Ṣé àwọn pé Bíbélì kan sọ Ọlọ́run sọ fún àwọn kan ní kì í ṣe irú àwẹ̀ tí mo yàn fún ilẹ̀ yìí ń gbà. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé ẹlòmíì kàn jura rẹ̀. Ẹlòmíì kàn ń gbààwẹ̀ gan kò ráàyè gbàdúrà. Ẹlòmíì ń gbààwẹ̀ àkókò tó ń gbààwẹ̀ yẹn ìkanra pọ̀. Gbogbo ohun tó yẹ kó ṣe á fi sílẹ̀ láì ṣe. Gbogbo ayé ló ti mọ̀ pé ó ń gbààwẹ̀. Ìdí ẹ̀ ló ṣe nílò ìtọ́ni. Ẹlòmíì wà àwẹ̀ ọjọ́ kan
mo ti rí ẹ tájọ pàdé tí mo ó ní nígbà tó la gbogbo yẹn lẹ̀ ntọ́lọ́run fẹ́ ká ṣe ni pé ká wà nú àwẹ̀ ọjọ́ kan wà wà nú àwẹ̀ ọjọ́ kan yẹn èmi náà wà nú àwẹ̀ ọjọ́ kan yẹn a wà gbàdúrà wákàtí kan àdúrà wákàtí kan péré lágbà ogun á sì ṣẹ ọlọ́run sì gbọ́ ọlọ́run sì dá wa lóhùn. Ìtọ́ni ó ṣe pàtàkì ní ìgbà tí ogun bá gbèjì kan. Ẹni tá à ń wí ó lè ti gba oríṣiríṣi àwẹ̀ ó lè gba oríṣiríṣi nǹkan ó lè ti gbé ìgbésẹ̀ oríṣiríṣi ìgbésẹ̀. Ẹlòmíì wà ó lè má já àwẹ̀ rárá ó lè má já àwẹ̀ rárá kọjá pé nǹkan míì lọ́lọ́ máa sọ wípé lọ́ọ́ rè ṣe nǹkan báyìí bọ̀ tí a bá ní kó lọ ṣe nǹkan yẹn á dàbí ẹni pé kò mú ọpọlọ dání á dàbí ẹni pé kò ṣe kíni kò mú ọpọlọ dání. Bẹ́ẹ̀ solution dẹ̀ nìyẹn nígbà tí Ámánì tó wá sọ́dọ̀ Èlíṣà Ámánì adẹ́tẹ̀ rántí bó ṣe dé tó ń bá dé ọ̀dọ̀ ènìyàn kan gbàdúrà fóun wá ṣe gbogbo ẹ̀gbọ́ nígbò dẹ̀ dé ẹni pé wẹ́ ó lọ sí inú adágún odò ibẹ̀ ló ti máa lọ rè wẹ̀ wàá wẹ̀ lẹ́ẹ̀méje ẹni ẹ wá ò pé àrífín irú kíni kan àìmọye beautiful kí ló ní tí ò sọ pé kí n lọ sí kíní kan òye tí odò kíní tíbi tó ń ṣàn odò tó ń ṣàn kí ló ní tí òun ò ṣe báyìí kí ló ní tí òun ò ṣe báyìí why tó fi jẹ́ wípé inú adágún odò tó búyàn kù yẹn ó ká gidi bolẹ̀ ó ń lo gbogbo tíọ́rì agbárí ẹ̀ ó ń wo bóun ṣe tó ó ń wo bóun ṣe lágbára tó ọmọdé ẹ̀ ló wípé bàbá ok kí ni tó lé nínú pé kọ́ ọ̀wẹ̀ lẹ́ẹ̀méje gbọ́ràn sí nǹkan tí ìránṣẹ́ Ọlọ́run yìí sọ táǹgọ̀ pé ọgbọ́ràn níbo sì gbọ́ràn kí ló ṣẹlẹ̀ ogun ṣẹ́ fún òun wò pé àbí ọ̀yàn àwẹ̀ gbogbo ìdílé ọgbà àwẹ̀ gbogbo ó dìklẹ́ àwẹ̀ nítorí tí ẹnìkan Ọlọ́run pé gbà àwẹ̀ ẹlòmíín wà ogun tó ń ja ogun ìgbéraga ni Ọlọ́run wá fẹ́ humble rẹ̀ Ọlọ́run fẹ́ humble ẹlòmíín ó gbéraga tí sì ń ja ogun ó bẹ́ẹ̀ ló ń gbàwẹ̀ bẹ́ẹ̀ ló ń gbàdúrà ṣùgbọ́n kò rí pé tó ń jà ń lógun nìyẹn. Ogun inú ẹ̀jẹ̀ ó jẹ́ ogun kejì láǹfààní láti yẹn náà lọ títí. Ogun náà jẹ́ ogun tó lé ní o ìmọ̀ jẹ́ kógun ó gbòjì kan ogun ọmọ ìyá ogun okun ọmọ ìyá dẹ́ ogun tó tún máa ń gbòjì kan ogun májẹ̀mú ogun tó bá ti ní májẹ̀mú nínú ó ti wọnú àwọn májẹ̀mú kan àbí wọ́n ti ṣe májẹ̀mú kan lẹ́yìn yẹn tán dẹ̀ ti kọwọ́ rẹ̀ bọ̀ tíwọ náà ti wọnú májẹ̀mú yẹn. Oríṣiríṣi ọ̀nà ni májẹ̀mú ń gbà wọnú ayé èèyàn wọ́n mú yẹn wọnú májẹ̀mú látojú àlá gbàgbọ́ ṣe sọ fún ẹ yẹn tí wàá dẹ̀ wọnú májẹ̀mú yẹn. Ogun tó bá ti ní májẹ̀mú lọ́wọ́ nínú ọmọ ní agbára ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ní ọkọ òru aya òru ogun májẹ̀mú ló máa ń wà ńbẹ̀ tó máa ń le ogun yẹn máa ń le púpọ̀. Ẹni tó bá ní ọkọ òru tógun yẹn bá gbòjì kan tọkọ tó fẹ́ láyé gan tí ọba kíyèsára yọ padànù yọ yanjú ẹ̀ dànù. Ẹni tó bá ní ọkọ òru ẹni tó ní aya òru tí aya tó fẹ́ láyé gan tí ọba kíyèsára yọ yanjú ẹ̀. Ṣùgbọ́n bó ló ṣe fẹ́ mọ̀ àfi kọ́lọ́n tó ẹ kọ́lọ́n jẹ́ kíyè rẹ̀ ó ṣí kíyè yẹ ó là. Ẹlòmíì ó ti wọnú májẹ̀mú tí ọmọ ọ wọnú májẹ̀mú kọ mọ̀. Oríṣiríṣi ọ̀nà lèèyàn fi ń wọnú májẹ̀mú. Ẹlòmíì ń pa aṣọ wíwọ̀ wọnú májẹ̀mú nípa oúnjẹ jíjẹ ó wọnú májẹ̀mú nípa ọ̀rọ̀ ẹnu lásán ó wọnú májẹ̀mú nípa ìrìn àjò kan lọ síbì kan ó wọnú májẹ̀mú. Ẹlòmíì nínú à ń wá ọ̀nà àbáyọ ó tún wọnú májẹ̀mú ó tún wọnú ogun tó gbòjì kan a ṣẹ̀ṣẹ̀ ń ṣí preamble à ń sọ lónìí ṣùgbọ́n àdúrà kan tó gbà Olúwa jẹ́ kí yè mí ó ṣí kí ni ìgbésẹ̀ tó kàn lórí ọ̀rọ̀ mi yìí Olúwa máa fi ràn hàn ọ́ gbogbo àwẹ̀ tó bá ń gbà tàdúrà tó bá ń gbà sí ni pé Olúwa ṣí mi níyè àṣírí ogun tó ń jà mí jẹ́ kó tú àṣírí ogun tó ń jà ayé mi tú hàn mí. Ìgbà míì wà tógun máa fi ń gbòjì kan
ó máa ń jẹ́ ogun àfọwọ́fà. Ẹlòmíì gangan ni okùnfà ogun ayé ẹ̀, òun gangan kò sì mọ̀ ogun yẹn wá lé ọ̀tọ̀ wá níbi tó ń fura sí. Àfojú sí ìyáálé ọ̀kan, àfojú sí bùrọ̀dá alágbájá, àfojú sí sátàmẹ̀dò. Bẹ́ẹ̀ òun gan ló lọ forí kólé agbọ́n. Òun ló lọ forí kólé agbọ́n. Ogun inú, ogun láti inú ara ẹ̀ gan, láti inú ara ẹ̀, ó ti di ẹlòmíì nígbèkùn. Ó wá ń fi àìbìkítà ó fi ń pe Ọlọ́run lẹ́jọ́. Bẹ́ẹ̀ inú rẹ ni ogun yẹn wà. Àfi ká yanjú ẹ̀ kúrò nú ẹ, kí ó kúrò láti inú ẹ. Àti láǹfààní láti lọ nú dítè yẹn lónìí. Àti ní àǹfààní láti lọ sínú ẹlòmíì. Ẹ jẹ́ fún yín àpẹẹrẹ tí a ṣe lẹ́ẹ̀kan wípé ẹlòmíì á lọ bí iṣẹ́ kan, á kúrò ńbẹ̀, wọ́n á lé. Á lọ bí iṣẹ́ mi, wọ́n á lé. Á lọ bí iṣẹ́ mi, wọ́n á lé. Ó lè má jẹ́ àmì òkùnkùn ló wà lára ẹ̀. Ó lè má jẹ́ àmì ọ̀tá. Ó ti gba àwẹ̀, ó ti gba kinní kan. Àwọn nǹkan kan wà tó ń wù níwà tó mú káwọn èèyàn ó lé ọ. Àwọn ìgbé ayé kan wà tó ń gbé tó wà nínú ẹ tó ti di bárakú, ṣùgbọ́n ò rí gẹ́gẹ́ bí àṣìṣe rárá. Ó lè jẹ́ bó ṣe ń sọ̀rọ̀ ni, ó lè jẹ́ bó ṣe ń hùwà ni. Irú nǹkan wọ̀nyí ó ṣòro láti sọ pé nǹkan báyìí ni. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ wá fi yé ọ wípé ntọ́fà ogun ayé ẹ̀ lélẹ́yìí, ntọ́fà ogun ayé ẹ̀ lélẹ́yìí, tí wọ́n á fi lé ọ níbí, wọ́n á lé ọ lọ́hùn, wọ́n á lọ́ọ̀ mọ́ ṣe. Olúwa ṣí mi níyè, jákèyè mi ó ṣí fún ìgbésẹ̀ tọkàn. Àṣírí ogun tí ń jà mí láti inú jẹ́ kó tú. Àṣírí ogun tí ń jà mí tó jẹ́ ogun ìpìlẹ̀ jẹ́ kó tú. Bá kí n tó lọ kí n sọ sítórì ìránṣẹ́ Ọlọ́run kan tí mo bá pàdé ní Midland tá a lọ. Hòtẹ́ẹ̀lì kan náà lájọ wà. Ọlọ́run sì ń lo bàbá yìí gidi gan. Ṣé ẹ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń gbàdúrà lénìí, ìrírí ni o, ìrírí ni. Ọ̀pọ̀lọpọ̀ àní ẹ̀kẹ́ sógun kankan. Bàbá yìí ń sọ fún wa nínú ìrírí wọn wípé ohun tó gbé táwọn bá wọ̀lú yìí, àwọn gbé ìwé wọ̀lú yìí ni visa lottery ló mú wọn wọlé. Wọ́n wá nígbà táwọn gba visa yẹn, nígbà tí wọ́n win lottery yẹn, wọ́n bá kó gbogbo ìwé, wọ́n lọ sí embassy. Mọ́tẹ̀ sí embassy, congratulation o, wọ́n dẹ̀ congratulation, wọ́n dẹ̀ kọ tíkẹ́ẹ̀tì fún wọn, ẹ lọ rèé sanwó. Bó dẹ̀ ṣe lọ sanwó, ẹni ẹ bá pọ̀ pé yẹ́sí wọ́n bọ̀ pa. Nígbà tí oníkan lọ ṣe sanwó, ló bá gba tíkẹ́ẹ̀tì yẹn, ó bá dẹ̀ fàyà pòpòpò. Ó ní look, ó ní iṣẹ́ tíyàwó ẹ̀ lóun ṣe, ó ní ọdún kan, ó sì kú ọkọ̀ ọdún kan tí ó máa fi ti license tán fún ní Nàìjíríà ni tó máa fi expire. Ẹ lọ gba kinní kan W something kan wá, ẹ lọ gbà á. Lẹ́yìn tí ó gbé visa lottery ló win. Wọ́n ṣàfìbànújẹ́ lọ léńjọ́ yẹn. Arákùnrin ìwà délé, ọba takùsọ lọ́rùn. Ogun wo leléyìí? Olúwa, ìyàwó ẹ̀bẹ̀ wá jẹun, ó ní òun ò jẹun o. Ó jáde kúrò nínú ilé rẹ̀ gan, mórí lẹ́nu igbó tó wà ládùúgbò wọn. Ó bọ́ sínú ilé àkọ́kù, ló wá ń bá Ọlọ́run sọ̀rọ̀. Olódù kan sú Ọlọ́run ìyàwó pé ẹ máa bọ̀ nulẹ̀ fi mí lẹ̀sẹ̀. Ó lóun sì ní bọ́dì yẹn, òun ní bọ́dì yẹn lọ́kàn, ló ń bá Ọlọ́run sọ. Ibo lógun yìí ti wá? Ibo lógun yìí ti wá? Kí ló fà á? Ní gẹ́rẹ́ bó ṣe gbàdúrà yẹn, ó wá dàbí ẹni pé a gbé nǹkan yẹn kúrò láyà ẹ̀. Bó ṣe dapá a gbé kúrò láti àárọ̀ ló ti ń gbàdúrà yẹn gbò tọ́wọ́ aago 5 ìrọ̀lẹ́. A wá gbé bọ́dì yẹn kúrò, ó wá jókòó, oorun kan sì kún lọ fẹ́ẹ́rẹ́fẹ́. Oorun kan kún lọ fẹ́ẹ́rẹ́fẹ́. Nígbà oorun yẹn kún ló bá lálàá. Ó wá rí wípé àwọn wà níbì kan, àwọn fẹ́ sọdá sí òdì kejì. Kọ́tà kan làwọn láàrin, àwọn ò lè kọjá. Àwọn á wò wípé báwo làwọn ṣe fẹ́ kọjá. Ó ní bẹ́ẹ̀ ni abàmì ẹ̀dá kan bá yọ sí wọn, ẹ lè kọjá ńbẹ̀ yẹn o. Wọ́n ní kíní àbàmì ẹ̀dá tá à ń wí yìí,
ó ugly, ó tún rùn gbàyì, ó rùn ní gbàyì pé ẹ lè kọjá síbi tẹ́ ń lọ yẹn sẹ́. Kí ló ṣe tá a lè kọjá? Ó ní bẹ́ẹ̀ ni ọba kan ọba happier ló bá dárúkọ, torí pé ìdílé ọba ló ti wá, mí ní dárúkọ yẹn. Ó bá dárúkọ wọn, ó dárúkọ ìdílé wọn, the last name tí wọ́n máa ń jẹ́, the surname wọn gangan tí gbogbo ìdílé yẹn ń jẹ́, pé òun ni lágbájá àkọ́kọ́ tó kọ́kọ́ jọba, wípé òun ló ń wọ àdéhùn pẹ̀lú tó ń wò yìí pé ibi tẹ́ fẹ́ kọjá lọ yẹn ẹ ò lè kọjá lọ, torí pé èèwọ̀ ni fún ọmọ ìdílé yẹn láti kọjá lọ síbẹ̀. Kò sí ọ̀nà àbáyọ tẹ́ fi lè, torí pé òun ṣe àdéhùn pẹ̀lú mọ́lẹ̀ yìí kí òun lè rí nǹkan yẹn gbà. Ńlá wọn fi dẹni tó ń wà lórí oyè dèní. Nítorí ìdí èyí kò sáàyè fún ọ láti kọjá sí ọ̀hún yẹn. Ó ló ń bá pariwo lórúkọ Jésù, òun máa kọjá lọ síbẹ̀. Lórúkọ Jésù gbogbo májẹ̀mú yẹn bàjẹ́ látòní lọ. Ó pariwo, ó ní kinní yẹn ó kàn disappear ni, àti ọba yẹn wọ́n disappear, àwọn ò rí wọn mọ́. Ojú tó ń kọ sí ibi tí òun lọ báyìí, ó rí pé wọ́n ti ṣe bridge tó tẹ́ pẹrẹsẹ sórí gọ́tà yẹn. Ló ń bá lọ báyàwó pé ìyàwó wa à ń padà lọ sẹ́ńbàsì yẹn o, àti bí à ń padà lọ. Ó bá pe èèyàn rẹ̀ kan tó wà, wọ́n máa béèrè dọ́kúmẹ̀ntì, ìyẹn bá sáré sẹ́ndì àwọn dọ́kúmẹ̀ntì kan sí wọn. ńgbà òdìjọ́ kejì náà bá lọ, báyà almost a week, okay, gẹ́gẹ́ bí Friday ni wọ́n dá wọn lóhùn, wọ́n bá padà lọ ní Monday. ńgbà òdì Monday wọ́n ní application wọn dà, wọ́n láwọn ti submit already, wọ́n bá fún wọn nọ́mbà, so wọ́n bá jókòó. Obìnrin tó dìnnà ìwọ̀n yẹn gan, wọ́n á wò pé àwọn òfẹ́ kọ́ mọ́jọ́dọ̀ obìnrin láwọn máa lọ. Nígbà tí wọ́n tún porúkọ wọn iwájú obìnrin ẹni ó ní mo ti dá yín lò níjọ́ Friday, kí lẹ tún wá ṣe? Òun sọ pé àgbàtọ ẹ sọ yí pé ìwé ọba sáré wo kíni wọn, ó ní you have been approved. Kí ló dé tí àti lọ? Kí ló dé tí àti lọ? Wípé ó yẹ kẹ́ ti ló bá sáré kọ, ló bá ṣe fún wọn, ló bá fún ticket pé kí wọ́n lọ rèé gbà. Ìyẹn máa ń kó no, gbogbo dọ́kúmẹ̀ntì wọn yóò need. Ẹ wo bí tí ogun yẹn tó ti sáré lọ gbé obìnrin yẹn wọ̀, ogun tí ì jẹ́ kí ìdílé wọn rọ́nà kọjá lọ. Ẹ wo bó ṣe lọ búlọ̀kù ọ̀nà fún wọn. Gbogbo tí wọ́n nílò ní pé kán lọ gba tíkẹ́ẹ̀tì, kán sì sanwó, kán sì máa bá tí wọ́n lọ. Mẹ́ ṣe fún wọn lọ́jọ́ yẹn nìyẹn o. Tó bá jẹ́ wípé wọ́n á gba kámú tí ọ̀tọ̀ Ọlọ́run Ísírẹ́lì lọ, ṣé ẹ mọ̀ wípé yọ wà láàyè rẹ̀ bẹ́ẹ̀, òun náà mọ̀ bá yí bí àwọn ìran yẹn ṣe ń bá yí. Wá gbàdúrà, Olúwa jẹ́ kí yè mí ó sì tú àṣírí ogun tó ń ja ayé mi lónìí. Ogun wo ló ń jà mí láti ìpìlẹ̀ tí mo ti jáde wá? Ogun wo ló ń bá mi jà tí mi ò mọ̀? Ogun àtijọ́ wo ló dìde sí mi? Olúwa tú àṣírí ogun ní ìkóríta tí mo dé yìí. Ogun yẹn gbòdì kan. Mọ̀ ètò ẹlòmíì ti dé ìkóríta kò yé òun mọ́. Mo gbàdúrà fún arákùnrin kan ní around 90, early 90 or late 80, around late 80, early 90 ni mo gbàdúrà fún. 90, is it 80? Anyway, either between late 80 and early 90 ni mo gbàdúrà fún ẹni. Ó wá bá mi, ọ̀rẹ́ mi ni, ó wá bá mi láti school, ó wà Unilag yẹn. So ó wá ṣàlàyé, ó ní ó ti sú òun ti pètè àti para òun fẹ́ mu acid ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n nǹkan sọ fún òun wípé má dán wo ọ̀run àpáàdì ló ń lọ. Ǹjẹ́ kí lógun tó ń bá ọjà? Ó ní òun kàn máa ń ṣàkíyèsí wípé òun àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀mí àìmọ́, kì í ṣe pẹ̀lú obìnrin o, pẹ̀lú àwọn ẹ̀mí àìmọ́ lójú àlá. Bóun sùn lọ́sàn-án bó ṣe rí nìyẹn, bóun sùn lóru bó ṣe rí nìyẹn. Ó láyé ti wá sú òun, ó láyé ti sú òun, and it was in 400 level. So medicine ló dẹ̀ ṣe. Mo wá ṣàlàyé fún wípé àkókò yẹn wà nínú 100 days fasting. Mo ní ìwọ náà dẹ̀ kúkú máa kó àánú àwẹ̀ yìí. Ó ní wọ́n jẹ́ kó ń gbà àwẹ̀ o,
ó ní ogun yẹn ibi tó le dé, ó ní tóun bá gbààwẹ̀ tó fẹ́ di 12 kó tó 12 á dàbẹ̀ pórí òun fẹ́ yí ni, oríṣiríṣi ohun ló máa gbọ́. Irú ogun wo wá nìyẹn? mo wá sọ fún wípé ó ṣe lọ kí wọ́n anoint orí ẹ, ó lóun ti lọ o pé kí wọ́n anoint orí òun, ó ní tóun bá tó ti sùn lálẹ́ àwọn ẹ̀mí yẹn ó wà, wọn ó sì nu ọ́ìlì orí òun kò yí pé ìwọ èyí sànà ẹtẹ kankan wòlíì ló jẹ́ láàrin àwọn. mo wá pè jókòó, mo ní a gbọ́dọ̀ mọ kí ló ṣokùnfà ogun yìí. I know you as a Christian, you are a brother and you are born again. Ó ní ìkóríta tó ń dé nìyẹn o, ó ló ti sú òun o. Mo lókè, àwa jókòó, ẹ jẹ́ ká trace wo, a bẹ̀rẹ̀ sí ní fẹ̀mí wádìí, a jọ ń jíròrò. Ọlọ́run wá ṣí ẹ̀ pé ńgbà tí màmá òun bí òun, wọ́n gbé lọ sí chọ́ọ̀chì náà ni wọ́n pe bẹ́ẹ̀ o, chọ́ọ̀chì wọ́n pe bẹ́ẹ̀, oríṣiríṣi aṣọ, oríṣiríṣi kọ́lọ̀kọ́lọ̀, mi fẹ́ sọ pé bóyá àwọn aláṣọ kan ni àbí kinní kan. Ó ní wọ́n wá dedicate oníbẹ̀ pé wòlíì lòun wọ́n máa jẹ́, pé wòlíì lòun o. Ní ìgbà yẹn oníṣó wọ́n dárun ohun sí, wọ́n ṣe gbogbo ẹ̀, ó wá dàgbà, ó wá claim pé òun wà born again. Ìgbà tó wá sọ pé òun wà born again, àwọn ẹ̀mí yẹn wá ń yọ sí pé wá ó fẹ́ dalẹ̀ wa, màmá ẹ̀ ti yọ̀ǹda ẹ, májẹ̀mú tó sì wọ̀ ní pé ìwọ ni wòlíì ní ọ́ láàrin wa. Ṣé ibi tí ogun yẹn ti wá nìyẹn? Ok, májẹ̀mú yẹn gangan lálọ́ rè fọ́. Àjọwọnú àdúrà lórúkọ yẹn, ńgbà àkọ́kọ́ dé mo ní kó lọ sùn lórí bẹ́ẹ̀dì mi, ó sùn dáadáa. Ńgbà tí máa jí láago 12 òru, ó ní tóun bá lè mọ sùn báyìí, olóhùn ìbádẹ́ láìkí ẹ o. Mo ní àdúrà la máa gba tó fi máa rórun yẹn sùn continuously lọ. Àgbàdúrà àwọn ẹ̀mí yẹn ń fẹ́ kó máa sùn, wọn fẹ́ kó gbàdúrà yẹn lọ́jọ́ yẹn. Bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn, àgbà títí dago 2 òru, àgbà fún wákàtí 2. Ọpẹ́ ni fọ́lọ́run, Olúwa ṣẹ́ ogun yẹn, Olúwa ṣe kíni, ó ṣẹ́ ogun yẹn. Wá gbàdúrà, Olúwa jẹ́ kí yèmí ó ṣí, níbo ni ogun ti ń wá, kí ló dé tí mo gbàdúrà bí ẹni tí ò màdúrà gbà, kí ló dé tí mo gbà àwẹ̀ bí ẹni pé mi ò tiẹ̀ gbà kankan. Ọlọ́run ò wá dìde tú àṣírí ogun tí ń ja ayé mi. Ẹlòmíì wà ẹ̀ńtẹ́ jọ ń rìn, tó bá lọ tó bá bọ̀, gbogbo ilé àdúrà tó lọ òun náà ni ó tún jábọ̀ fún. Gbogbo ibi tó wáṣẹ́ lọ, gbogbo ibi tó kọ application sí, gbogbo proposal tó send, òun náà ni ogun yẹn náà ni ó tún jábọ̀ fún. Ṣùgbọ́n torí pé iye rẹ̀ ò sí, ogun yẹn wá gbòdì kan, bó o ṣe ń send application bẹ́ẹ̀ ló ń dàrú, bó o ṣe ń send application bẹ́ẹ̀ ló ń dàrú. Bógun yìí ṣe ń ja ìránṣẹ́ Ọlọ́run gbogbo ẹ̀ lágbọ́, ṣùgbọ́n àkókò ti lọ, wákàtí kan tá a fẹ́ lò ti kọjá. Ẹ jẹ́ kan sọ àwọn preamble yẹn fún wa. Ogun àtinú, ogun nǹkan téèyàn ò fura sí, ogun àpapọ̀ ọwọ́ ìmọ̀ fa ogun tó le, ogun àwọn èèyàn tó yí èèyàn ká tó ò fura sí wọn ìmọ̀ fa ogun tó le. Àwọn àpẹẹrẹ dẹ̀ wà nínú Bíbélì tó jẹ́ wípé àjọ kà nígbà tí àkókò yẹn bá tó, ṣùgbọ́n àkókò bá wa ná ń bíntín lónìí. Ibi tá a fàdàgbà ẹ̀sì sí nìyẹn, ṣùgbọ́n àdúrà tó mọ̀ gbà tá a tó tún fi pàdé ní ọjọ́ Friday tí ń bọ̀. Á gbìyànjú ká wà lórí ètò, ṣùgbọ́n mi ì tí ì lè sọ pé a máa wà lórí ètò ní àkókò yẹn, torí pé ọ̀pọ̀lọpọ̀ program la ní tó bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday yẹn. Ọjọ́ yẹn la bẹ̀rẹ̀ ìsọjí my son shall rise again, òrùn ògo mi yóò sì tó tàn. Ọjọ́ yẹn ni ó bẹ̀rẹ̀ aago 7 ìrọ̀lẹ́ ni ó pé ṣe bá aago 7 ọ̀pọ̀lọpọ̀ activities ló wà látàárọ̀ tí sílẹ̀ kó tó di pé tó bẹ̀rẹ̀. Then ní aago 9 àárọ̀ Sátidé a ó tún ṣe ìsọjí yẹn nínú ìjọ the Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára English Soak Yorùbá Parish, tọ́kalẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ibẹ̀ láti ṣe. Tó bá di ìrọ̀lẹ́ ìsọjí tẹ̀síwájú. Ọjọ́ Sunday
ìrọ̀lẹ́ láago 6 ṣùgbọ́n tó bá di ọjọ́ Sunday a ó ṣe àṣekágbá ẹ̀ pẹ̀lú àkókò ìsìn wa. Ikọ̀ àti ìríjú tí Ọlọ́run fẹ́ lò láàrin wa àná ni bàbá wa Pastor Julius Káyọ̀dé Arẹ́gbẹ́ṣọlá, pastor in charge of Lagos Province 41 tó kalẹ̀ sí ìlú Ìkòròdú. Ọlọ́run ti ń lo bàbá yìí fún ọjọ́ pípẹ́. Ọlọ́run ti lò wọ́n ní gbogbo ẹni ẹmọ̀pẹ́ tó Ọlọ́run bá lò ní gbogbo agbègbè north yẹn. Aládùá ni wọ́n, aláwẹ̀ ni wọ́n, iṣẹ́ ìránṣẹ́ ó ti di bárakú fún wọn. Ọlọ́run máa ń lò wọ́n gidigidi. So bọ́ bá wá síbi ìpàdé yẹn, bọ́ bá fẹ́ rí wọn wà láǹfààní àti rí wọn. Bọ́ bá fẹ́ kán gbàdúrà fún wa láǹfààní àti gbàdúrà fún ọ. Olúwa yóò sì bá ẹnì kọ̀ọ̀kan wa pàdé. Olúwa yóò bùkún fún wa o. Ìdí nìyẹn tá àti lè sọ pàtó bóyá ní ọjọ́ Friday tí ń bọ̀, ṣùgbọ́n ní gbogbo Friday aago 10 àárọ̀ òun la máa ń bẹ̀rẹ̀ ètò yìí. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, ipa tó ju pé agbára tó ju gbogbo agbára lọ, ọba tí jẹ́ mọ́ mi, ọba tí jẹ́ mọ́ mi mọ́, agbẹ́ngà fún orí ọ̀fẹ́ tẹ́ fún wa lónìí láti tú àwọn àṣírí ogun kan tí máa jani láwọn ogun tó gbòjì kan, àti irú kókó àdúrà wo ńlá lè gbà ní wákàtí kókó àdúrà yìí. Gbogbo ẹni tó ń bẹ lórí ètò yìí, Olúwa jẹ́ kí iye wa ó ṣí. Ẹlòmíràn wà iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe ṣùgbọ́n iye rẹ̀ kò là, ṣùgbọ́n o fẹ́ kó o níbi tó fẹ́ darí ẹ̀ sí, ṣùgbọ́n nítorí wípé àfarawé ó darí ẹ̀ gbárùtù tí ìwọ Ọlọ́run ò sí ń bẹ̀. Ọlọ́run ẹ̀mí mímọ́ jẹ́ kí iye wa ó ṣí. Ẹ̀mí mímọ́ jẹ́ kí iye wa ó là. Ẹlòmíràn wà aya aláya lọ́fẹ́ nítorí pé kò fetí sí ohùn rẹ̀. Ẹlòmíràn ìrìn àjò onírìn àjò ló ń rìn nítorí pé kò fetí sí ìrìn rẹ̀, kò fetí sí nítorí pé àìní ìmọ̀, àìní òye ohun ti ẹ̀mí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló jẹ́ wípé ìgbésẹ̀ onígbésẹ̀ ló ń gbé. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló jẹ́ pé ogun ológun ló ń jà nítorí wípé àìsí ìmọ̀, nítorí pé àìgbọ́ láti ọ̀dọ̀ rẹ̀, nítorí pé àìrí láti ọ̀dọ̀ rẹ̀. Ẹ̀mí mímọ́ ò ṣí wa níyè, tú àṣírí ogun tí ń jẹ ayé wa. Olúwa jẹ́ kí ìtọ́ni kó wá láti ọ̀run wa. Olúwa jẹ́ kí ìtọ́ni wa kó wá láti ọ̀dọ̀ rẹ wá. Gbogbo ọkàn tó ń wò mí, Olúwa lónìí, Olúwa tọ́ wọn sọ́nà. Olúwa darí wọn. Ẹ̀mí mímọ́ darí wọn. Orúkọ Jésù, Olúwa jẹ́ kí iye wa ó ṣí. Ẹlòmíràn wípé bó ló ń ṣe fẹ́ mọ̀, kò sọmọ Ọlọ́run tọ́lọ́run yìí bá sọ̀rọ̀. Oríṣiríṣi ọ̀nà tọ́lọ́run gbà bá wa sọ̀rọ̀ ló yàtọ̀ ọ̀tọ̀. Ẹlòmíràn lójú àlá ni, ẹlòmíràn gbọ́ ni, ẹlòmíràn gbọ́ bá kàrọ̀ Ọlọ́run ni, ẹlòmíràn through circumstances ni, ẹlòmíràn kankan kàn ṣẹlẹ̀ yóò darí ẹ̀ síbẹ̀. Ọlọ́run ọ̀nà tó ń gbà tó ẹnì kọ̀ọ̀kan lónìí, Olúwa tọ́ wa sọ́nà, tú àṣírí ogun tí ń jà wá, tú àṣírí ọ̀nà àbáyọ, fi ọ̀nà àbáyọ hàn wá. Ọlọ́run fi ọ̀nà àbáyọ hàn wá, jẹ́ ká jẹ́rìí ayọ̀. Ẹlòmíràn wà sórí kodò báyìí. Ọlọ́run ẹ̀mí mímọ́ ó fẹ́ kó múnú wọn dùn. Jẹ́ kí wọ́n mọ̀ wípé ìrètí ń bẹ. Jẹ́ kí wọ́n mọ̀ wípé èyí kìí ṣe òpin. Jẹ́ kí wọ́n mọ̀ wípé èyí kìí ṣe òpin. Jẹ́ kí wọ́n mọ̀ wípé àwájú aṣẹ́gun lọ nípa ìnà ẹni tó fẹ́ wa. Olúwa adúpẹ́pẹ́ ti gbọ́, adúpẹ́pẹ́ ti ṣe, ògo ni forúkọ lókè ọ̀run. Ní ilé ológo má jẹ́ àwa wa tì. Jésù Kristi Olúwa wa, àmín. Tó mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ pè mí, ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò, ẹ láǹfààní àti pè mí lórí +1 281 857 3658 +1 281 857 3658. Yóò dára fún yín o. Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín.